Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Ṣé dáadáa ni? A dẹ̀ kú ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gómìnà àti ìtìlẹ́gbìmọ̀ aṣòfin tí ó wáyé lórílẹ̀-èdè Nàìjíríà. Bí a ti ṣe ń wo ọjọ́ ọ̀hún, ó ti kù ọ̀la tọ́nà báyìí. A dúpẹ́ pé Ọlọ́run ọba tí ó ń fi ìṣọ́ àti ààbò ẹ̀ pa wá mọ́ kò kúrò ńbẹ̀. Fún ti àsìkò yìí, ẹ mọ̀ pé bá a ṣe ń ṣe yìí láti lọ sí àwọn ibi tí ọ̀rọ̀ kàn, ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn, àwọn tí ó jẹ́ adarí ìlú, àwọn tí wọ́n sì jẹ́ tí ojú wọn tọ́rọ̀, tí wọ́n mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba àti ti àwọn aráàlú. Fún ti sáà yìí, a ti wà ní àkàtà olóṣèlú àgbà tí ó sì jẹ́ pé agbọ̀jẹ̀ ni wọ́n, bàbá gbogbogbò ni wọ́n pẹ̀lú. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Nígbà yín lákòókò púpọ̀, ẹ jẹ́ kí n máa ṣọ lójú ẹni tí wọ́n gbà wá lálejò fún ti sáà yìí lórí ètò àjọrò níkànnì Awọn Ara TV. Kí wọ́n bá mi kí gbogbo ẹ̀yin aráalé tí ẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá. Ẹ kú dédé àsìkò yìí sà. Ṣèkí, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú àsìkò yìí. Ọlọ́run ọba bá gbogbo wa ṣe. Àmín àṣẹ. Gbogbo wa ọ̀dẹ̀ ní dààmú. Àmín. Ìbò tó ń bọ̀ lọ́nà yìí, á bàbá gbogbo wa láyọ̀. Gbogbo nǹkan tí a dẹ̀ fi ọkàn wa tí a fi sí ọ̀dọ̀ Ọlọ́run, gbogbo ènìyàn Ọlọ́run ó ṣe fún wa. Àmín àṣẹ Èdùmàrè. Mo kí gbogbo àwọn ará Ọ̀yọ́, ọmọ Ọ̀yọ́ state pátápátá, and mo ń fi àsìkò yìí, mo fi orúkọ ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde, mo fi ń kí gbogbo wa wípé yóò dára fún wa. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Nígbà tí a bá máa ṣe ẹ̀ẹ̀kejì, yóò dára jù báyìí lọ. Ẹ ṣé. Lórí ẹ̀kejì ọ̀hún, ẹ jẹ́ àti kọ́kọ́ mọ orúkọ yín sà àti àwọn ipò tí ẹ ti dì mú. Orúkọ mi ni Dr. Olúṣọlá Ayàndélé, tí gbogbo èèyàn mọ̀ sí Ẹ̀rùòbodò. Ipò Ọlọ́run ní fún yàn nípò. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ọ̀pọ̀ púpọ̀. Ipò ọ̀gá wa, òun ni ká máa sọ ńsìn. Bí yóò ṣe wọlé, òun ni ká máa sọ. Tọ́, ká má gbà yín lákòókò púpọ̀ sà, torí a mọ̀ pé ọ̀nà pọ̀ ká tó rí àyè yìí mú gan-an, ó lágbára. Ẹ jẹ́ ká lọ sí Ìbàràpá gangan. Ǹjẹ́ ẹ tẹ̀lé bá wa dárúkọ ìdàgbàsókè méjì mẹ́ta lẹ́kùn ìdìbò Ìbàràpá lábẹ́ ìṣàkóso gómìnà Seyi Makinde? Ṣé rí kọ́lọ́run máa fún wa ṣe ni. Nígbà tí wọ́n ṣe ọ̀nà mọ́nà tán sí Ìsẹ́yìn, gómìnà sọ fún mi, ó ní the same wọ́n ṣe ṣe tó yẹ pé ọ̀nà yẹn kò bàjẹ́, bẹ́ẹ̀ ni òun ṣe máa ṣe ọ̀nà Ìdó sí Èrúwà. Wọ́n ti bẹ̀rẹ̀, kò yé yín, wọ́n ti bẹ̀rẹ̀ irú àwọn ọ̀nà tí Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe ní 1956-57 wọ́n yìí wà. But ọ̀nà táwọn aráabí ṣe níjọ́ yẹn, jẹgúdújẹrá ni wọ́n. Tí wọ́n ṣe ọ̀nà Ìdó sí Èrúwà, ọ̀nà yẹn kò last 6 months. Àwọn aráabí lábẹ́ ìjọba tẹ́yìn náà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú wọn gbà náà lọ. Bẹ̀rẹ̀ ojúdí ni. Ojúdí? Ojúdí ń gbà yẹn ni, ojúṣe ti là ń sìn. Ìgbèrà ní ojú ti rà. Kò yé yín. So, and then, you see, the thing is that, ẹ má bínú pé mo fẹ́ sọ òyìnbó. The thing is, what this man is trying to do is a comprehensive integration of the whole of Oyo State. Láti Ṣakí, títí dé Ìsẹ́yìn, títí dé Ògbómọ̀ṣọ́, títí dé Ọ̀yọ́, títí dé Ìbàdàn, títí dé Èrúwà, títí dé Ògbómọ̀ṣọ́, títí dé Ìgànná. Nǹkan tó ń ṣe nìyẹn pé there is going to be total integration. Nǹkan tí ọ̀gá ń ṣe fún wa nìyẹn. Sọ pé kí ni ọ̀nà tí wọ́n ń ṣe láti Gbólé ní Gbóọ̀rà títí dé Ìgànná ń sìn, ọ̀nà yẹn ayé Akálà ni wọ́n ti kọ́kọ́ ṣe. Akálà ṣe dáadáa o, àní ò ṣe dáadáa o, bẹ̀tẹ̀ ọ̀nà yẹn ò dáa. Nísìnyí wọ́n ti ṣe. Ọ̀nà yẹn ò péye tó bó ṣe yẹ kán ṣe. Kò péye. Ẹ̀yin tí wọ́n ṣe ń sìn. Ìwọ fúnra rẹ̀ kò wá síbẹ̀ kó rí. Tó bá rí òkúta tí wọ́n ń ṣe, nífùn ní iwájú ilé mi, èmi gan òun ò pé ṣé Julius Berger ló ń ṣe ọ̀nà ni. Kò yé yín. So ìyẹn wà ń bẹ̀. And ṣe rí ẹ lè máa sọ pé
wọ́n sanwó òṣìṣẹ́ ìjọba ní on the 25 pé kí ló wà ńbẹ̀ nǹkan tó wà ńbẹ̀ jù yẹn lọ. In the sense that òṣìṣẹ́ ìjọba kan tó gba owó ẹ̀ èèyàn bíi 10 ló rọ̀ mọ́ lọ́rùn. Pensioner tó bá gba owó ẹ̀ èèyàn bíi 10 ló rọ̀ mọ́ lọ́rùn. And this is what this man has been doing. Kò yé yín. So a ní àǹfààní pé kí a dìbò fún Seyi Makinde. Tọ́ ẹ wá jẹ́ kí a wo lórí ìdàgbàsókè ẹ̀yẹ kò ní mọ̀ pé lẹ́ka ọ̀nà o ìjọba tó wà lóde ń gbìyànjú àwọn ẹ̀ka míì wo tún la lè tọ́ka sí. ètò ẹ̀kọ́ ń sìn àwọn ọmọ ò sanwó iléèwé mọ́ àbí wọ́n sanwó tíṣà déédéé bí èèyàn bá ń sanwó tíṣà déédéé inú tíṣà ó dùn yóò lè kọ́ àwọn ọmọ dáadáa. Wọ́n sì ń kọ́ iléèwé tó dán mẹ́rán ju eléyìí tí wọ́n ti ń kọ́ lọ tó yẹ pé àwọn ọmọ wọ́n fi orí wọ́n fi ń ro àga lọ iléèwé ni kò yé yín. So ṣe rí even ọjà nǹkan tí that is I'm talking about trade now ọjà àwọn ìyá lọ́jà nǹkan tí ọ̀gá wa ti ṣe ó pọ̀. Níjọ́ kan a jọ lọ campaign ní Gbàgì ìjọ yẹn ni mo ti I mean when he was talking pẹ̀lú àwọn ìyá lọ́jà yẹn nígbà tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n ní ìsàlẹ̀ ẹgbẹ́ ibìkan bẹ̀ ni ìyá àwọn ló ti ń ta fóòmù pé there is no way that he will not be able to relate to those people. The same thing with me, the same thing with a lot of us. We will be able to relate. So at the end of the day, kí ni nǹkan tí a fẹ́ kó ṣe tí ò tí ì ṣe? Kí ni nǹkan táwọn yòókù fẹ́ ṣe? You see, we are talking about èèyàn tó ti lọ sí Senate lẹ́ẹ̀mẹ́ta. Kí ló lè ní at least o ní dèrè o èmi ò rí bọ́ọ̀hólù kankan bẹ̀. Ìyẹn Múránẹ̀ tó lọ sí rẹ́ẹ̀pù lẹ́ẹ̀mẹ́ta kò yé yín. The same thing àwọn nǹkan kan wà tó yẹ ká máa sọ ní because àwọn èèyàn wa náà ni wọ́n. Èmi dẹ̀ mọ̀ pé like Mahmood said that is Professor Mahmood INEC chairman. Nǹkan tó sọ ni pé it is not a war, it is a contest. Ìdíje ni kò ń ṣogun. Bẹ́ẹ̀ni ìdíje ni kì í ṣogun. So nígbà tí yóò bá fi di Sunday tàbí láàárọ̀ Monday gbogbo wa àjọ jókòó ni èdè la fi jókòó ẹnu la fi sọ wo jọjọ at the end of the day. So nǹkan tí mo fẹ́ sọ ni pé a dìbò fún Seyi Makinde because ó ní pedigree òun ní pedigree àwọn yòókù ò ní pedigree tó pọ̀ tó yẹn kì í ṣe pé àwọn náà ò dáa o bẹ́ẹ̀ tí wọ́n ní pedigree tó yẹn. Wọ́n ní lásìkò tí láti bí ọdún 3 àbọ̀ sẹ́yìn báyìí Ìbàràpá East wọ́n ní wọn ò ní kánsílọ̀ kódà wọ́n tún ní ẹ̀tọ́ mú kó wá ṣe súpà lé wọn lórí ara wọ́ọ̀dù míì ni. Ǹjẹ́ ẹ lè bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ torí olórí ọ̀rọ̀ àwọn awuyewuye òṣèlú kọ̀ọ̀kan tó fi ní àwọn ò ní tẹ̀lé Seyi Makinde rè o. Ṣé mọ̀ pé téèyàn bá ń ṣe òṣèlú ṣèkì tó bá mú kámẹ́rámánì ẹ̀ yìí tẹ́ bá jọ wá sọ́dọ̀ mi tá a bá sọ̀rọ̀ tẹ́ bá ń lọ wà á ní kí cameraman yẹn tá a ti sọ̀rọ̀ tán o tó ti dánmọ́rán wà á ní kí cameraman yẹn kó dúró wà wá padà má dàá bọ̀bọ̀ yẹn lóhùn o rọ nípa o kò yẹ so nǹkan tí màá sọ fún ẹ nìyẹn má dà wọ́n lóhùn kò possible èmi ń sọ fún ẹ ń sìn as Dr. Olúṣọlá Ayàndélé pé ní agbára Ọlọ́run Governor Seyi Makinde is not someone that would flout the law unnecessarily nítorí kíni nítorí councillor àfi tí ò bá mọ̀ tí wọ́n bá tẹ̀. Tán bá tàn wọ́n. àfi tí wọ́n bá tẹ̀. bẹ́ẹ̀ nǹkan tèmi mọ̀ ni pé wọn ò lè tán because he is the chief security officer of Oyo State. ibẹ̀ ni speaker ti wà náà so ẹ má jẹ́ ká. bàbá Seyi ni ẹni tó jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú Accord fúnpò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú Accord alábàáṣe yín náà ní ti ẹgbẹ́ òṣèlú APC. Gbégbá pé fẹ́ díje fún ìbò kankan ṣùgbọ́n ẹ ṣe wá léwájú fún gómìnà Seyi Makinde báyìí tẹ́ ẹ̀ wo tàwọn alábàáṣe yín ti ọ̀tún àti tòsì náà. Like they say àwọn olóyìnbó wọ́n ní there is no permanent enemy in politics there is permanent interest. ìyẹn ni pé gbogbo àwọn alábàáṣe mi tí wọ́n sọ yẹn èèyàn mi ni wọ́n. mo lọ sí orí rédíò lé ni wọ́n béèrè lọ́wọ́ mi wọ́n náà rí èmi àti kanú wọn àyà fọ́tò ṣe ní ya fọ́tò látijọ́ wo látijọ́ bẹ̀rẹ̀ tẹ́ bá wá gbé fọ́tò yẹn tẹ́ bá gbé jáde ńsìn ǹjẹ́ tèmi wá sọ́dọ̀ ẹ̀ ṣe bí wọ́n ya fọ́tò wa ìyẹn wọ́ ṣèkì
tí wọ́n bá gbé jáde níjọ́ tó bá fẹ́ dìbò tí wọ́n bá ní mò ń support ẹ kí ni mo fẹ́ sọ. But nǹkan tí mo rí òun ni pé àwọn alábàáṣe mi tó ń sọ yẹn a ti gbé yẹ̀wò pẹ̀lú Gomina Seyi Makinde. Wọ́n á dúró títí di 2027. 2027. Láyé tó lè wà. Bẹ́ẹ̀ni Gomina Seyi Makinde òun la ó dìbò fún sí. Bẹ́ẹ̀ àwọn náà láyé o ní 2027 o. Bẹ́ẹ̀ ní eléyìí tá a dìbò yìí Gomina Seyi Makinde là á dìbò fún. Ẹ bá mi bá àwọn èèyàn yín sọ̀rọ̀ láti ẹkùn ìdìbò Ìbàràpá. Ẹ tún tẹnumọ́ ìdí tí ó fi yẹ kí wọ́n dìbò fún Gomina Seyi Makinde. Ẹ̀yin èèyàn wa láti Ìbàràpá North, Ìbàràpá Central, Ìbàràpá East. We have not had it this good under any governor. Àwa ni igbá kẹta láti Èrúwà. Àwa láti jẹ́ kọmíṣánná láti Dèrè. Àwa láti jẹ́ kọmíṣánná láti Tápà. Gbogbo ọ̀nà tí wọ́n ń ṣe láti Ìdó títí dé Èrúwà tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn. Àwọn jẹgúdújẹrá 8.something billion náà kó jẹ kò yé yín. Now láti Ìgbólé nígbòòrà títí dé Ìgànná àwọn náà ń ṣe ọ̀nà yẹn. Tẹ́ bá débẹ̀ ẹ rò báyà pé Julius Berger ló ń ṣe ọ̀nà yìí. Kò sí ẹni náà tí ó da tí ò ní lábùkún. Pẹ̀ gbogbo nǹkan tí ẹ bá rò pé Gomina Seyi Makinde tó bá ṣe tí ò tí ì ṣe tó ní agbára Ọlọ́run. Eléyìí tá a ṣe yìí á parí á dẹ̀ ṣe gbogbo ẹ̀ nǹkan tí ẹ bá fẹ́ ká ṣe. Kò yé yín. So ẹ̀yin ìyá lọ́jà, ẹ̀yin bàbá lọ́jà, ẹ̀yin oníṣẹ́ ọwọ́, ẹ̀yin oníṣòwò, Gomina Seyi Makinde òun ni kẹ́ dìbò fún. Ẹ dìbò fún kì í ṣe torí tá a bá wò ẹ wo àwọn yòókù kí ni wọ́n ṣe fún wa ní constituency wọn kí wọ́n ti ṣe àfìgbà tán sọ pé wọ́n fẹ́ dìbò yìí kí wọ́n ti ṣe. Èmi ò rẹ́ni náà tí ó lọ sí Òkè Ògùn sí òun tí ó sọ pé òun ó dìbò tí ó defeat Seyi Makinde o n ò rí o àfi tí wọ́n bá ń tàn jẹ. Èmi ò rẹ́ni náà tí ó wá sí Ìbàràpá tí ó sọ pé òun ó dìbò tí ó wọlé àfi tí wọ́n bá ń tàn jẹ. Èmi ò rẹ́ni náà tí ó lọ sọ́yọ́ tí ó sọ pé òun ó dìbò àfi tí wọ́n bá ń tàn jẹ. Mi ò rẹ́ni náà tí ó dé Ògbómọ̀ṣọ́ tí ó lóun ó dìbò òun ó wọlé yàtọ̀ fún Seyi Makinde àfi tí wọ́n bá ń tàn jẹ. Ìbàdàn the same thing kọ́lọ́ wọn ràn gbogbo wa lọ́wọ́. Gbogbo wa àní dààmú o. Ìbò tó ń bọ̀ yìí àní fọmọ ṣe. Ìbò tó ń bọ̀ yìí àní fàyà ṣe. Ìbò tó ń bọ̀ yìí àní fi ọkọ wa ṣe. Ní agbára Ọlọ́run ẹ dìbò fún Seyi Makinde kò ní disappoint wa. Orúkọ mi Dr. Olúṣọlá Ayàndélé Ẹrúòbodò. Ẹ̀yin aráàlú ọ̀rọ̀ lẹ́tún ti gbọ́ yìí a ti gbọ́ toníwá a ti gbọ́ tẹlẹ́yìn oníkálukú wa ti mọ ibi tí ó yẹ ká tẹ̀lé eléyìí tí ò sì yẹ ká tẹ̀lé ń bẹ̀. Ọjọ́ àbámẹ́ta sátidé ó ti dé tán tí gbogbo wa máa fi ìbò wa tá máa fi sọ̀rọ̀ fún àwọn tó bá wù wá. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ẹ gbà wá lálejò fún ti sáà yìí a máa rí yín bá o. Ìyókù àtúmọ̀dì ìgbà míì ọjọ́ rẹ̀ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa Awọn Ara wa TV. Lórí Twitter a wà ń bẹ̀, lórí Facebook, lórí Instagram Awọn Ara wa TV náà ni ẹ follow wa kẹ́ ẹ bá wa subscribe sórí àwọn channels wọ̀nyí. Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi. Ìyókù àtúmọ̀dì ìgbà míì ọjọ́ rẹ̀ ó dìgbà kan náà.